ẹ wo ewé yìí ní ọ̀dọ̀ wa ní ìlú òkè èkó tá a máa pè èkó apanilẹ́rìn à ń pè ewé yìí ní ewé Agunmaniye ewé Agunmaniye ewé yìí ẹ lọ́ọ́ dán o bẹ́ẹ̀ bá délé tí ibà bá ń bẹ ní ara èèyàn ibà ẹ gbọ́ ewé yìí lásán kẹ́ máa mú àáfomi ògì gbó omi ògì àáfi gbó àásè mu ewé yìí ó gbọ́ ibà ó sì gbọ́ ẹni tó bá ní diabetes tó bá ní lára ẹni kó máa mu ewé yìí kó máa sè é mu yóò sì bá wa lára mu ewé yìí inú igbó báyìí náà ní sábà máa wà tàbí ẹ̀bá ọ̀nà àwọn ibi tí máa wà ní ewé yìí ó jẹ́ ewé kan táwọn èèyàn kà kún òun rèé o ewé Agunmaniye ní í jẹ́ òun náà rè ewé ọ̀hún náà rè òun nìyí iṣẹ́ tí ń ṣe nìyẹn bí wọ́n ṣe kọ́ wa tá a bá lọ́wọ́ àwọn tó ní wá rè tá a sì ń ṣe látọjọ́ tó ti pẹ́ ìmọ̀ọ́mú tẹ̀yìn tó fi ṣe lọ́dọ̀ yín wọ́n làjú bá fògùn sínú kú ẹ̀yin náà tẹ́ bá mọ̀ iṣẹ́ tí ṣe ẹ̀yin náà filẹ̀ kọjá àǹfààní fún gbogbo èèyàn tó fún àlàyé tó kún lórí ẹ̀ +234803298 nọ́mbà orílẹ̀-èdè Benin +22954651928 ẹ̀yin ará Oando ẹ kú àlejò mi lónìí o mo wà ní àdúgbò Porto-Novo ní orílẹ̀-èdè Benin láti wá dá àwọn èèyàn wa lẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè Benin àǹfààní náà lélẹ́yìí o ẹ ṣe kalẹ̀ ó dáa púpọ̀ ewé ìbà ni ewé ìbà ọ̀pọ̀ ìbà tààrà ọ̀tọ̀ yàyà èèyàn ọ̀tọ̀ ara èèyàn náà ewé Agunmaniye là á pè ìmọ̀ èkó ègún rẹ ní o ẹ máa já ẹ náwó kankan òun ní ewé Agunmaniye là á pè ní Nàìjíríà kí a bá ní bàlá rẹ ẹ mú omi ògì ẹ fi gbó ẹ máa mú ewé yìí yọ wá kò ní yẹ ẹ lẹ o ire o.